ẹrúsìn Ọlọ́run ọdọ́wọ́ ẹni kọ̀kan wá kápáyọ̀ Ọlọ́run ní pápáyọ̀ Ọlọ́run ká sì wá fún jùlọ́sọ̀dọ̀ Ọlọ́run bá ká lọ́sọ̀dọ̀ Ọlọ́run bá ẹsẹ̀ náà àti foríjì wa àbí Ọlọ́run bá ní kọ́lá à ń túbá lọ́sọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run sẹ forí ẹsẹ̀ bájú wa kọ́lọ́run bá ní kọ́lá kó gbà wá lẹ́rú kó mọ́ dẹ̀ ẹ̀sìn wà lù aláyà Ọlọ́run wá ń sọ fún ánú Suratul Fatih Quran chapter 48 ibá sì sọ fún wa ní ìjẹjọ́ àsìkò tá a wà yìí a wà ní Rabiul Awwal oṣù kẹta ọdún àwa mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ wọn àfáà ní oṣù tàbí Ànábì rẹ̀ sallallahu alaihi wasallam tá a sì sọ fún wa kí ni ojú táwọn àfẹ́ẹ̀sì fi wo mólídì à ń ṣàyẹ̀ ọjọ́ bí Ànábì tàláwọn àfẹ́ẹ̀sì wọ́n kó sí méjì àwọn kan ní kákùn bẹ pátápátá ká má dìbẹ̀ alìmọ́nì pé kò sí kankan bẹ tó pátá bí ó sí àwọn sàábà rẹ̀ ó sí àwọn adántẹ̀lẹ̀ wọn ó sí lẹ́yìn ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹta tí ó sáàbìlà yìí máa lóde kájáwọ́ ń bẹ̀ àwọn kan dúró síbẹ̀ yẹn àwọn kan sì ní òótọ́ náà bí ó ṣe ṣùgbọ́n àǹfààní bẹ́ẹ̀bẹ́ tó ipá ajá ń ṣe bá lè tẹ̀lé òfin tó pé ọ̀rọ̀ Ànábì ni wọ́n sọ ń bẹ̀ wọ́n yí kọjá àlà wọ́n sọ nípa ìgbésí ayé Ànábì wọ́n kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ kò sí fìdígbòdì láàrin ọkàn ọlọ́kàn àtòbí olóbi kò sí kọjá àlà kò sí sọkúsọ kò sí jókòó sórí wọ́n fọ́n máa jẹ́ lélẹ̀ péjọ bá jù bá yẹn lọ pé tó burú ń bẹ̀ ọ̀nà bí ìdáwọn bá pín sílẹ̀ lórí nìyẹn lẹ́fìrí tí àwọn àfá bá wà ń bí kan tí wọ́n bá dá ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n bá jọ sí níbì kan náà ẹnu wọn ní kò àwọn tàbá sí láǹfààní táà ń gbọ́ rédíò táà ń gbọ́ tẹlifíṣàn lẹ́bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tàbọ́sẹ̀ méjì sẹ́yìn táwà ní social media ẹ máa rí pé táà ń sọ iná lẹ́mà bá kò sí jẹ́ mólídì ọ̀rọ̀ àwọn àfáà kan ni mólídì wá ọ̀rọ̀ àwọn àfáà kan ni ṣùgbọ́n mi wọ́n bá yín sọ̀rọ̀ yìí ẹ lè bá mi bí mólídì mi é ṣe mi lọ bẹ̀ wọ́n lè pè fún wá sí kí ń lọ ṣùgbọ́n mi ò ní takò wọn nígbà tí wọ́n bá ti ṣe rẹ́dẹ̀rẹ́dẹ̀ àwọn àfáà tí wọ́n ṣe sùúrù a sì ní ṣépè fún wọn ṣùgbọ́n tàbájọ́ ń sọ̀rọ̀ tàjọ́ ń fọ̀rọ̀ wérọ̀ tàjọ́ ń fi tí àhàrà wa yọ máa yàtọ̀ torí pé láti ìgbà tí Mólídì ti bẹ̀rẹ̀ àwọn ọgọ́rùn ọdún kẹẹ̀dógún báyìí ìjírà ọgọ́rùn ọdún kẹta ló ti bẹ̀rẹ̀ ọgọ́rùn mẹ́ta ìjírà ọ̀rọ̀mọ́ ti lé lọ́gọ́rùn ọdún méje ní gbogbo àwọn bàbá wa tàbí máa fi sàpójúwé ẹ̀yìn bàbá wa Alágbàjì bá ṣe Kàmálì bá ṣe Ádámà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ gbogbo wọn bá Mólídì láyé ni wọ́n sì fílẹ̀ lọ wọ́n bà láyé ni tẹ́ bá ń kó tí a bàbá yìí àwọn náà ń sọ̀rọ̀ àwọn kan ní àwọn náà ń sọ̀rọ̀ àwọn kan gbogbo Ibn Taymiyyah náà ní a dá sí gbogbo Ibn Hajar ní a dá sí gbogbo Qurtubi Ibn Kathir gbogbo náà ní a dá sí Ibn Hajar Asqalani gbogbo náà dá sí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láti ọgọ́rùn ọdún kẹta ìjírádìsì ni wọ́n dá sí ojú tí kàrífà fi wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n àgbọ̀ ọjọ́ dìjà láàrin wa kí a máa súnmọ́ra wa lọ́dẹ́ ká máa jìnà sára wa lọ tí ma bá sì wà lọ́dọ̀ kìíní kejì tó ṣe yanjú ni tàbá ti tẹ̀lé fẹ́ ẹnu òdodo rẹ̀ gbọ́tàbá pé èpè èébú láàfin ránṣẹ́ síra wa a ní súnmọ́ra o yóò sì máa bàjẹ́ sí ni torí díẹ̀
lọ́sẹ̀ yí pé inú tó tó pàtàkì tàà fẹ́ àtẹ́ tó ń ṣe mọ́lídì àtẹ́ tí é ṣe èyàn àfá àwọn kankan pọ̀ tó ìkápọ̀ lára ànábì àwọn àfá pọ̀ tí àwọn ní huququr rasul ìwọ̀ tó ìkápọ̀ fún ànábì ìwọ̀ tí ànábì ní lọ́dọ̀ èmi àti rẹ̀ náà tó jẹ́ mùsùlùmí wajibatuna náà wa Muhammadin ojúṣe wa sánàbí ó ní ẹjẹ́ mójútó tẹ́ntí sí mọ́lìdẹ̀ mójútó táwàdá sí mọ́lìdẹ̀ mójútó ayé wọ́n dájú báyìí lọ ẹ̀rì àwọn àfá kọjá rẹ̀gẹ̀dẹ̀ lórí wọ̀tágbọ́ fún ànábì nínú wọ̀tágbọ́dọ̀ fún ànábì sallallahu alaihi wasallam ó ní haqqu ma'rifatihi ìwọ̀ ká mọ̀ ká dá nàbí ma mélòó ní wà lọ́mà nàbí bá ṣe wà ní masalasi nìsí tàbátàbá kí jí máa tẹ́sẹ̀ súrẹ́ má tẹ́ lọ ẹfún wa ní ọgbọ̀n ṣẹ́jú káwà pé èèyàn méjì jáde masalasi ẹ wá sọ nípa bóòlá sí ma nàbí ẹni tó lè sọ kéré nù wa ìyọ́ ẹ̀ka jẹ́ káwọn èèyàn ma nàbí rú ìwọ̀n ìlànàbí ṣe sàkàsì ìyàtọ̀ kí ni pàṣàtì ànábì àkàlákò kí ni wà ànábì ẹ̀rì kí ni wà ànábì ẹ̀rì bóòlù ṣe rírú ìyàwó ní àkọ́kọ́ níyẹn ló ṣe yí pé inú Suratul Mu'minun ọlọ́ọ̀bá adìkọ́lá ó bẹnu àtẹ́lù àwọn Lárúbáwá nípa mímọ̀ ànábì tabalọ́wọ́ ayá 69 ọlọ́ni am lam ya'rifu rasulahum fahum lahu munkirun ó ní sí wọn mú òjíṣẹ́ wọn ni tí wọ́n mẹ́rin ara sí wọn ni nẹ́fí wọ́n kórìíra rẹ̀ ọlọ́pàá marsanaka illa rahmatil alamin ọlọ́ni àánú lànàbí jẹfáyé tí yẹ máa kórìíra àánú yẹ máa kórìíra ìkẹ́ ọlọ́ tó dìde ó di ọ̀ràn ayàn ká máa anábì ní ayyuhan nas innama ana rahmatul mudat ó lẹ́yìn èèyàn èmi yìí àánú ni mí ìkẹ́ ni mí tọ́lọ fi kẹ́yìn mọ́mọ̀ hákù lọ́gbà mùsùlùmí ráàmà anábì ó wà lára gbogbo kan àánú tọ́lọ wà màsànáka illa rahmatal alamin àánú lábànábì ṣe kí àwọn afáwà tẹnubọ ráàmà anábì fún yí ìyọ́ mọ̀ ta níjà anábì ó yí àti gbogbo àwọn anábì ọlọ́run kò sẹ́ tí ó jù lọ́nà àwọn anábì ọlọ́run ẹ̀fẹ́sọ́nà pé wáyé náà kàdádà fọ́tún àdín ọlọ́rẹ̀ anábì ìwọ́n ni wà rẹ̀ dájú àkọ́kọ́ nìyẹn inú ìwọ̀ anábì ká mọ́ nígbàtàwọ̀ ọmọ wúlà wọn wá sí mẹ́mà nígbàtàwọ̀ bàbá àwọn àyá ọmọ wúlà wọn sí fẹ́mà ẹ̀rì ẹlẹ́ẹ̀kejì inú wọ̀ hákùlì ìmánu bihi tàbá mọ̀tá ìwọ̀ ká gbàgbọ́ ìyẹn láti gba ànábì gbọ́ nígbàgbọ́ tó dódó táà ní ṣe méjì sánàbì mélòó ní ìgbàgbọ́ rẹ̀ dónú àwọn mùsùlùmí táà gbogbo mímọ̀ tó pé tí ànábì ń sọ fún alágbàgbọ́ inú wọ̀ tàbígbọ́rọ̀ kú fún ànábì onáni haqqu tasdiq bima jaa bihi min rabbihi àwọn nǹkan tí ànábì wá látọ̀dọ̀ Ọlọ́run ká ní kásòdó pẹ̀lú ẹ̀ ká gbà lódodo mélòó ní ọ̀rọ̀ ẹ̀sìn látẹ̀lé nísìn ẹ̀rí ọmọ àfáà mi tí ọmọ rẹ̀ olùjáàbù ìyàwó rẹ̀ olùjáàbù ìjáàbù sí ànábì ló mú wá kódà ń gbà mí bẹ̀wọ́n gbà pé kó bẹ̀rẹ̀ mùsùlùmí ló jáàbù àwọn àfáà ni wọ́n ní láà gbogbo mùsùlùmí ní Suratul Ahzab àyà 59 lọ́gbẹ́ ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna ọlọ́run ànábì sọ fún àwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àti gbogbo àwọn ìyàwó àwọn mùmínì kí wọ́n lọ aṣọ gbàgẹ̀rẹ̀ bóra ẹ̀rì ìjáàbù ànábì ló mú wá àti bẹ́ẹ̀ lọ agbọ́dọ̀ máa ń tánàbí mú wá látọ̀dọ̀ ọba rẹ̀ tí bẹ́nu àlùkùránì tí bẹ́nu súnà bákan náà
hakùtọ́ à inú wọ̀ta gbọ́dọ̀ fún ànábì ni pé ká gbọ́rọ̀ sánábì lẹ́nu ẹ ma rẹ̀ pé yóò ilẹ̀ dínà àmọ́nú àti Allah wa àti Rasul oún pẹ́tẹ́ gbọ́nà bá gbọ́ ẹ gbọ́rọ̀ sánábì lẹ́nu ẹ gbọ́rọ̀ súnmọ́ ọ̀nà bá lẹ́gbọ́ sánábì lẹ́nu gbogbo àwọn ilé náà ni ìwọ̀ ta gbọ́dọ̀ gbọ́ fún ànábì sàlá pẹ̀lú gbọ́dọ̀ lọ́bá tún di ọ̀sẹ̀ tó ń bá tún tẹ̀síwájú ẹ̀rí lé ní asọ́fún ìwọ ká máa náàbì ìwọ ká gbàgbọ́ ìwọ kí ó sì gbogbo tó mú alàgbà lódodo ìwọ ká tẹ̀lé àṣẹ tó bá pa wá ọlọ́run bá ní ṣe kẹ́gẹ̀ fún ànàṣẹ́ sára bá ní kẹ́ bá ní gẹ́ ọlọ́run fúrẹ́sẹ̀ wájí wá ọlọ́run dáàbò rẹ̀ bò wá ọlọ́run gbàdúrà wá mátàfẹ́ kílé ní masá ìgbà Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahu akbar.